asasiya Lárúbáwá gan kò fẹ́ wúlò níbi pé ọmọ wá admission ní ilẹ̀ Lárúbáwá mọ́ kíní yẹn túlẹ̀ kéwù náà fúra àwọn ọmọ kéwù ẹni fúra sí láwọn sanawiyat kò sílẹ̀ kéwù tẹ̀ ti ṣẹlẹ̀ àwọn ọmọ kéwù rí pé àwọn àfọmọtọ́lọ́ bá ní kéwù lòun fẹ́ ké tó bá ní òun fẹ́ kéwù yìí nìṣẹ́ àwọn ẹlẹ́rìí tí wọ́n sírọ́ọ̀sì ní madahilu sanawiya àwọn ọmọ yòókù wọ́n ti rí pé bọ́n bá ti ní wáyé kìlọ̀ òun lè get admission ní Saudi tí ó sì kéwù ó lè ní napital àbí kílẹ̀ gbé lọ́wọ́ napo yóò ní òun bá ti process ẹ̀ òun get admission ní Saudi àwọn ọmọ kan náà ń dààmú náà ní kí ó lájọ tẹ́ ti bí wọn yìí wọ́n mọ kéwù rẹ̀ fẹ́ ya àmọ́ kò gbé èbó irú wọn sì lá nídìí fún Islam àwọn ọmọ tí wọn wá kéwù dáadáa yìí tó ẹgbẹ́ wáyé kìlọ̀ gbé wọn rí admission ní Saudi àbí gbé wọn admission ní Qatar àwọn ọmọ yẹn ni káànù yut'ibuna asatidatahum náà àwọn yẹn ni wọ́n lọ lè jọ́ àwọn àfáà tí wọ́n rí lọ́hùn tó ẹgbẹ́ àwọn àfáà wọn ní inhirafu fikiri wọ́n ní tashaddud nígbà tí òkè wọn láti ní àfáà tó bá rí náà kọ́dọ̀ bá nígbà tó dọ̀hùn kọ́dọ̀ bá fi fẹ́ẹ̀lì ẹ bá rí bó di nǹkan mi yóò bá dé yóò máa pinna yóò dé yóò máa pín jahannama yóò máa fasakọ àwọn èèyàn ó ti sàgbákò kò lẹ́kọ̀ọ́ kéwú láti lé ọ̀dọ̀ àfáà tó fọ́ọ̀lù sí lọ́hùn ní ti ń bẹ lérè àfáà òun làfáà òun ṣe kí ni làfáà òun dùn sí. ẹ dákun tó rọ lọ́hùn ìṣìráàtù wàhẹ́kì káfíńmọ̀ gbọmọ Saudi nílẹ̀ Lárúbáwá ìtúlẹ̀ kéwú ìtú ilé kéwú gbogbo ẹ̀yin múdàrá wọ ẹ̀kọ́ lẹ́tà lápapọ̀ ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Saudi embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Qatar embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Emirates embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Kuwait embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí wọn pé kíní ìyàwó làwọn afẹ́ mọ̀ tọ̀ wára èdè yín ni ṣùrùtù tẹ gbédè yìí ẹ fẹ́ fi máa pa èdè yín mọ́ wa lọ́wọ́ ni tẹ bá tẹ̀ nípa wọn ó gbèbó ọ̀dà àwa ní fi wáyéèkì sí Sheraton asasiya kọ́ wà nù ṣùrùtù àmọ́ kọ́ máa wà nù àwọn optional àbí bẹ́ẹ̀ kọ́ ni kádà kò tó rọ lọ́hùn ká kíyè sí àárín yẹn ń túlé kéwú púpọ̀ ọlọ́run ní tújọ Ìsìlámù ọlọ́run ní tújọ Ìsìlámù ọlọ́run ní tújọ Ìsìlámù gbogbo àwọn ilé kéwú tí Darul Kitab tí Aba lẹ́pàwọn náà ni bàbá wa táàsì jiyàn páwọn ni bàbá wa àwọn níyá wa nínú àwọn ilé-ẹ̀kọ́ náà ni ilé-ẹ̀kọ́ bàbá wa Mọ́sìngbá bàbá ni wọ́n jẹ́ fún wa fún èyí sẹ́gbọ́n ẹ̀gbọ́n láti gbòsígbò nígbà wọn bí tàbí tẹ́lẹ̀ wọn bí tàbí wọ́n èyí sẹ́gbọ́n wa bàbá wa ni wọ́n ní Darul Kitab bàbá wa ní Agége rahimahullah ọlọ́mọsá bá kẹ́ wọn kọ́ bá ṣàánú wọn sí àbábá Sheikh Adam àwọn bàbá nù àwọn bàbá bẹ́ẹ̀ làwọn ẹlẹ́kẹ́ káàkiri bàbá alágbàjì dọ́mọ̀ àtàwọn àfáà mi ìta àmọ̀ tí wọ́n ṣiṣẹ́ kéjú gbọ́n tá a dákọ̀ yìí lọ wọ́n ṣiṣẹ́ kéjú àwọn mẹ́rin tá a dákọ̀ yìí lọ wọ́n bẹ́ẹ̀ lọ ni wọ́n bẹ́ẹ̀ gẹ̀mọ̀ yìí náà ọlọ́run sábà kẹ́ gbogbo wọn. tọ́ àwọn tó ń kọ́ ṣiṣẹ́ ọlọ́run níbẹ̀ nígbà àwọn àbá ìdálẹ̀ kéwúlẹ̀ kọ́dà ẹlòmíì jẹ́ Ìbàdàn kọ́dà ẹlòmíì jógbómọ̀ṣọ́ kọ́dà ẹlòmíì jáwúsá tọkọkọ ṣiṣẹ́ ọlọ́run ní ibẹ̀ ọlọ́run wọ́n sábà kẹ́ gbogbo wọn. kọ́dà láàrin àdàbí àti mọ̀ríkàsí nígbà wọn kọ́ dá mọ̀ríkàsí náà lẹ̀ àárí pàdàbí náà ṣiṣẹ́ mbẹ̀ àbí òṣìṣẹ́ mbẹ̀ àdàbí ṣiṣẹ́ mbẹ̀ kótó dúpẹ́ mọ̀ríkàsí náà wà bó ṣe wà wọn ọlọ́run sábà mọ̀ríkàsí gbogbo ẹ̀. mọ̀ríkàsí wa ṣiṣẹ́ ní Darul Kitab kọ̀ wá ṣiṣẹ́ ní Darul Kitab ìṣàtù ní àmọ́ bára wá sí ni. èmi náà lè kọ́ wọn lé kó tí èsè lè kéwù mi so ti yé báwọn pọ́ǹtì yẹn kò sí di tí n tìrì kílíà rẹ̀ àwọn ọmọ mẹ́ríkàsì tó ń bẹ lọ́dọ̀ mi ń Darul Kitab wọ́n pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta àwọn ọmọ mẹ́ríkàsì àwọn ọmọ Darul Ulum ilé kéwù wa ilé kéwù àgbà nísàlẹ̀ kòtò àrọ́sà Allah ẹ̀wú yẹn lẹ́kọ̀ọ́ sí àrọ́sà Allahu wa gbogbo ẹni tó bá fẹ́ ṣe rí lẹ́yìn kó ní àrọ́sà Allahu wa adama àrọ́sà Allahu wa adama Darul Ulum Nijabatul Ulama àwọn àfáà nípìlẹ̀pìlẹ̀ kìí ṣe àfáà mẹ̀ríkàsí ló ṣiṣẹ́ ń bẹ̀ nìkan àfáà tí èsè mẹ̀ríkàsí ṣiṣẹ́ ń bẹ̀ bàbá abẹ́lẹ́ aláya ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa mẹ̀másà wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa nísàlẹ̀ kòtò ọlọ́jà jẹ́ àlùbáríkà gbogbo wọn ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo wọn èsè mẹ̀ríkàsí gbogbo àwọn kẹta máa fi da nìdọ́mù tà ní ìlú ẹja sinmi ẹ̀ èmi bá yín dá sínú nǹkan báwọn èmi wá tòlú ni èmi wá bàlújẹ́ ẹ̀yin oṣù wá bàlújẹ́ lóhùn ní bàtẹ́nìkọ̀ọ̀kan wá jẹ́ bá a sì jòkó lónìí ó dùn àbí ó dùn gbogbo alábára wa sọ̀rọ̀ dáadáa àwọn ọmọ mẹ́ríkà tó ń bẹ ń Darul Kitab àdàbíyà ń bẹ ń Darul Kitab mọ̀kọ́dọ̀dọ̀ ń bẹ ń Darul Kitab babalá bẹ dùnmọ̀ wọ́n bẹ ń Darul Kitab tí wọ́n ti jì níbẹ̀
kí ló dé tó ajẹ́ pé ojoojúmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ dárò kìtàbí ní àwọn ọmọ dárò kìtàbí àwọn àfa àmọ̀ríkà sí ni ẹ náà fẹ́ gbogbo orúkọ ẹja mọ̀ sọ báwọn mọ́ ẹja fẹ̀mí dáadáa ọlọ́run ní túmọ̀ ríkà sí láíláí àmín ọlọ́run jọ ọmọ lálùbáríkà sí àmín àlùbáríkà yín sàn wá bá wa ẹlòmí ń sàn wá bẹ́yìn náà bá ṣe máa láyé lọ́nu tuuti wa ta'khudh wa tu'ti ọlọ́run sì ní ká máa láyé lọ́nu subhana rabbika rabbil izzati amma yasifun salam. àwọn lọ síbi èyí lókè nínú ètò òun náà ní ọ̀rọ̀ nípa láti ẹnu vice chancellor Kwara State University wọ́n wá ń bí pẹ̀lú representative wọn al-Ustad Dr. Ahmed Okuta lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ tán náà ni goodwill message méjì yóò wọlé lẹ́yìn rẹ̀ His Excellency ó sọ̀rọ̀ àkì lẹ́yìn táwa tí His Excellency bá sọ̀rọ̀ tán wọ́n commission project yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ bàbá wa mi mọ́tàbà sẹ́ríkìrì Ìlọrin. ṣéèrù ọtí ìwé dáadáa ma. ṣéèrù ìwé ńlá ní gbogbo mẹ́ta. ṣéèrù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lẹ́yìn ètò yìí gbogbo ilé kéwú kọ̀ọ̀kan ní rìsálà ó dé láti wá tó ń ṣe mítìn lórí ọ̀rọ̀ ìlọsíwájú mi ìdúró lẹ́yìn ló tó fi jáde bàbá wa pọfẹsọ Aláṣọ àwọn ni ànáúnsà rẹ̀ lẹ́tà ó sì dọ́dọ̀ ilé kéwú kọ̀ọ̀kan yóò dé Jamiu Ìlọrin yóò dé Kwasu yóò dé Muhammad Gamal University yóò sì dé Al-Hikma pẹ̀lú ògbọ́lọ́ ní Sunday tí ń bọ̀ ó bàbá bí sì ti débi akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وعلى صحابته أجمعين. أحيي الحضور بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نيابة عن رئيس الجامعة جامعة ولاية كوارا مليتي أقدم شكري وامتناني لرئيس هذا المركز وأقدر مجهوداته في تأسيس هذا المركز. فأنا بوصفي نائبا لرئيس جامعة ولاية كوارا أرى هذه المجهودات وهذه النشاطات أنها ما هي إلا تلبية لأمر الرسول صلى الله عليه وآله وسلم. فالرسول صلى الله عليه وسلم قال إن الحكمة ضالة المؤمن حيثما وجدها التقطها. فهذه الأمور ما يتعلق بالحاسوب والحوسبة وما يتعلق بالرقمنة والتحول الرقمي وما يتعلق بالتكنولوجيا الرقمية إنما أصلها من المسلمين الذين دونوا كتبهم باللغة العربية. فما يتعلق بالرقمنة لا يتحدث عنها الإنسان بدون الذكر الخوارزميات algorithms. والخوارزميات من أصل محمد بن موسى الخوارزمي. كل ما نتحدث عنه فيما يتعلق عن التكنولوجيا الرقمية فإن لها أصل من محمد موسى الخوارزمي. هو الأصل. فهذا الأصل قد دل أن نحن المسلمين ونحن المؤمنين. فالرسول يقول حيثما وجدها التقطها. فما لنا ولأبنائنا إلا ماذا؟ إلا التقاط هذه الحكمة الضالة عنا وهو ما يتعلق عن الرقمنة والتحول الرقمي في العالم اليوم. والسلام عليكم ورحمة الله وبركاته.
السلام ورحمة الله وبركاته. Thank you very much, sir. Gbogbo tí a ń ṣe yìí, ká má rí pé èbó ló gbé wa. Àwọn àfa alárúbá nàná kọ́kọ́ ṣe digitization. Ẹni tó kọ́kọ́ ṣe operation ojú ní modern way àwọn àfa alárúbá wa ni. Ọ̀jìbọ́lá tá à ń ṣe lé nínú mathematics tó fi ń ṣe programming orúkọ àfa alárúbá wa ni. Modern medicine, Kenon, the encyclopedia of modern medicine. Àfa alárúbá wa ló ṣe Ibn Sina, Avicenna. Ìbò wa yí ó kọ́ ọmọ padà tí òfin ní dọ̀tí lárúbá máa ń ná àbòsí tèbò sínú. Wọ́n tún fi bí kan ibo ní Ibn ti jọ Ibn Sina, Avicenna. Bẹ́ẹ̀ náà ni Spain lónìí wọ́n pa àwọn àfa ń bẹ púpọ̀ ni wọ́n kéwú tí wọ́n wá pa wọ́n wọ́n á lòwe wọ́n á fi propound the theory. Ọlọ́run kó bá a dá májèlú padà sọ́dọ̀ àwọn àfa. Goodwill messages méjì náà ni a ní kátó máa lọ sọ́dọ̀ His Excellency the Governor of Kwara State and the Commissioner for Education. Bàbá wa Raisun Niqaba, bàbá wa gbà ni wọ́n bá wa sọ ọ̀rọ̀ yìí. Bàbá abiyamọ tí wọn kì í fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́. Bàbá dáadáa wọn bá abiyamọ míì tó pọnmọ tẹ́sẹ̀ rẹ̀ wọ́ tọrùn rẹ̀ wọ́ wọn sì bá a tún ṣe. Bàbá wa Raisun Niqaba ẹ jọ pọ́nisa máìkì wọ́dọ̀ yín ni lílá fi kọ̀ọ̀kan lọ́dọ̀ gbogbo wa ọlọ́run jẹ́ àlàáfíà yín lò pẹ́ lórí dáadáa. Bismillahir Rahmanir Rahim. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. يا ربنا يا إلهي اغفر لشيخ الإلوري الحقه بالصالحين في زمرات المرسلين كجوي. يا ربنا يا إلهي اغفر لشيخ الإلوري الحقه بالصالحين في صورة مرسلين. بسم الله قل والله. بسم الله الرحمن الرحيم. قل والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والذين اتبعوا سنته بإحسان إلى يوم الدين. Your Excellency, sir, Executive Governor of Kwara State, Madam Abdul Razak Abdul Rahman, ably represented by Dr. Mahmoud Awal Bebe, as the Commissioner of Education, the Chairman of Education, Fadilat Sheikh Kamal Eddin, the ulama من هنا إلى آخر الصف، من هنا إلى آخر الصف، من وحسو العربي السعودي، العربي السعودي بروفيسور حمزة منه إلى آخر الصف، من هنالك إلى آخر الصف، من كل جوانب إلى آخرها. أمهاتنا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.